ha ẹ mà gbà wá ẹ mà gbà wá ẹ tún wo ohun tí wọ́n tún sọ nípa King Wasiu Ayinde Marshal. Ẹ̀yin tèmi, mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Kí n tó sọ anything, ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí. Ẹ gbọ́ ṣé bó ṣe rí nìyẹn. Gbogbo ẹ̀yin ìdílé Anífowóṣe, gbogbo ẹ̀yin ìdílé Alhaji Wasiu Ayinde Olúayé Fújì. Ṣé bó ṣe rí rèé. Gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú lápapọ̀, ẹ sáré ẹ share fídíò yìí láàrin ara yín. Ẹ má fi olè, ẹ má fi joyè Àwùjalẹ̀ o. Ẹ má fi ọlọ́ṣà, ẹ má fi jẹ oyè Àwùjalẹ̀ o. Ẹ má fi ẹni tí àwọn ọmọ Yorùbá tí wọn ò mọ orísun owó ẹ̀, ẹ má fi jẹ Àwùjalẹ̀ o. Èyí lágbára o. Kí n tó sọ anything, ẹ kọ́kọ́ wo fídíò yìí ná. Ẹ wo fídíò yìí ná. Ọba orin lolúwayé Fújì yìí o. Ọba orin Láyìndé mi ọmọ pọ̀ láwọn. Ẹ farabalẹ̀ kẹgbọ́n ohun tọ́pọ̀ orin wí, orin dé o, ìlú dé o, Àyìndé táwọn yọ. Alhaji King Wasiu Ayinde ọmọ Gbọ́láhàn. Tó bá ní ẹ máa jọba, ẹ ti jẹ́ o. Tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba, ẹ ti jẹ ọba Fújì o. Jẹ́rí àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lábà. Ẹ lè jẹ ọba Fújì kẹtù máa wá du ọba Ìjẹ̀bú, ìyẹn ti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ arákùnrin tó ń sọ̀rọ̀ yìí. Nítorí pé kí ni ìgbà tẹ́ bá ń pa irọ́ oríṣiríṣi láti fi divert attention àwọn èèyàn kúrò ní orí ẹni tí ipò Àwùjalẹ̀ ẹni tó tọ́ sí. Everybody ló mọ̀ wípé ipò Àwùjalẹ̀ yìí kò sáni àní ẹni tí ifá ẹ̀kún jù, ẹni tí ifá ìmókè jù, ẹni tí ó máa gbé ipò yẹn lárugẹ, ẹni tó máa jẹ́ kí ipò yẹn kó tún ṣe kí ni, kó tún gbayì káàkiri àgbáláyé. Ibi tí bàbá wa ọba tàná, bàbá wa Síkírù Adétọ́nà, kí Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn. Ibi tí bàbá wa parí iṣẹ́ sí, ibẹ̀ ni King Wasiu Ayinde Marshal. Ibẹ̀ ni bàbá yìí ti fẹ́ gbé. Ẹ̀yin náà fúnra yín Balógun Èkó tẹ́ ń sọ̀rọ̀ yìí, ẹni ọba Fújì ni Wasiu Ayinde. Fún ìdí èyí, Wasiu Ayinde ò lè jẹ méjìlá bá, àbí nǹkan ń ṣe yín ni. Ìgbà tí bàbá wa Síkírù Adétọ́nà ọba tàná tí wọ́n ń fi bàbá wa Wasiu Ayinde Marshal Olúayé Fújì tí wọ́n ń fi wọ́n jẹ olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, ibo lẹ wà nígbà yẹn? Ibo lẹ wà nígbà yẹn? Ṣé téèyàn bá ti wá jẹ́ olórin Fújì, ṣé lè tún wá túmọ̀ sí wípé kò lè jẹ́ oyè ilé bàbá ẹ̀ ni? Ṣé lè túmọ̀ sí wípé kò lè jẹ́ oyè ilé bàbá ẹ̀ ni? Tẹ́ wá ní wọn ò lè jẹ́ méjì lọ́ba torí pé Wasiu Ayinde jẹ́ ọba Fújì. Ẹ jọ̀ọ́, iṣẹ́ Fújì, it is a professionalism. Iṣẹ́ ni Fújì. Gẹ́gẹ́ bá a ṣe rí àwọn lọ́balọ́ba kan ní ilẹ̀ Yorùbá, irú bàbá wa Lákè tilẹ̀ Ẹ̀gbá nísìnyí, ajagun fẹ̀yìntì ni wọ́n. Kọ́ wá sọ wípé torí pé bàbá wa Lákè tilẹ̀ Ẹ̀gbá, torí pé wọ́n jẹ́ ajagun fẹ̀yìntì, fún ìdí èyí wọn ò lè jọba. Ẹ lọ stop ẹ̀. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ stop ẹ̀. Ojú ti là. Ẹni tí ó máa mú ìdàgbàsókè bá ìlú, òun ló lè jọba. Kò sẹ́ni tó kó ọ̀rọ̀ Ifá dànù o. Kí wọ́n máa dá Ifá nígbà igba lọ́nà igba times igba. Ifá Wasiu Ayinde Olúayé Fújì, òun ló máa mókè gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni, unstoppable ni. Kò sẹ́ni tó lè dá King Wasiu Ayinde dúró. Kò sí ẹni tó lè dá dúró lẹ́yìn Ọlọ́run. Lẹ́yìn ta ni? Lẹ́yìn Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń dí pàǹpà, tẹ́ lọ ń kóra yín jọ, tẹ́ lọ ń ṣe fídíò, tẹ́ lọ ń tú ìtùkùtù, tẹ́ ń béèrè ìbéèrè kìbéèrè lọ́wọ́ Alhaji Wasiu Ayinde. Èmi kíní yìí ni màá máa fún yín lésì o. Alhaji Wasiu Ayinde ò ní sọ anything.
èmi tí màá máa fún yín lésì rèé. Bẹ́ẹ̀ ni tí Wàsíù Àyìndé ò bá jọba Àwùjalẹ̀ ta ló tún tọ́ sí? Kò sí ta ló tó gbangba sùn lọ yẹ gẹ́gẹ́ bí Wàsíù Àyìndé, ta ló ní connection yẹn lọ́wọ́ bíi ti Wàsíù Àyìndé, ta ló mọ ọ̀nà yẹn tọ̀ bíi ti Wàsíù Àyìndé? Kí ló wá ń ṣe ẹ̀yin èèyàn? Ní bẹ́ẹ̀ dé kò tọ́ sí yín, ó jìnnà sí yín. Sì ní limelight ẹni tó lè jẹ Àwùjalẹ̀. Kí wá ní tiyín láti wá máa bá Wàsíù Àyìndé ní orúkọ jẹ́? Kí ni tiyín tẹ́ fi ń ba Wàsíù Àyìndé lórúkọ jẹ́ pé kó lè jẹ́ oyè ilé bàbá ẹ̀? Ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹ bá mi bí léèrè, ẹni pé ṣé oyè yẹn ṣé ó fẹ́ jẹ́ ni? If you are not a contestant, go and sit down. Ẹ tún gbọ́ ohun tó sọ. Wọ́n lè sọ ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù ó tún wá ń du séríkì. Lè jẹ́ o torí wọ́n ti jẹ́ kó yé yín pé lè jẹ́ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín wọ́n ní kẹ́ mú ọkọ̀ kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn tí ẹ ṣe fẹ́ mú plane dúró títorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù, wọ́n ṣèkè, wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yìí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ? Bàbá yìí ní àwọn ará Ìjẹ̀bú wọ́n ń bẹ̀rù láti bá K1 The Ultimate sọ̀rọ̀ wípé kò lè jẹ ọba Àwùjalẹ̀. Níbo lẹ ti rí yẹn? Níbo? Ẹ lọ sí Ìjẹ̀bú lénìí láti December 3 tí Alhaji Wàsíù Àyìndé tí wọ́n ti kọ lẹ́tà sí ìdílé Afọbajẹ wípé àwọn ti ṣetán o láti du ipò Àwùjalẹ̀, láti bọ́ sí orí àpèrè àwọn baba ńlá baba àwọn. Àtìgbà yẹn ni ìgbà ọ̀tun ló ti dé bá ìpínlẹ̀ Ìjẹ̀bú. Àtìgbà yẹn ni ìlọsíwájú, ìdàgbàsókè gidi, ìdàgbàsókè tó múnádóko ló ti dé bá ìpínlẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó dùn mí tí mi ò kì í ṣe ọmọ Ìjẹ̀bú. Ká ní mo jẹ́ ọmọ Ìjẹ̀bú ní Balógun ẹ̀rí kan tí máa fi ojú yín rí. Ẹ̀rí kan tí máa fi ojú yín rí. Ẹ má wàá sọ kọ́tọ̀kọ̀tàn nípa Alhaji Wàsíù Àyìndé. Gbogbo everybody ló mọ̀ káàkiri àgbáláyé. Pásítọ̀ tó sọ̀rọ̀ níjọ́sí wípé kinní kan kí Wàsíù Àyìndé má jẹ Àwùjalẹ̀, tó bá já Àwùjalẹ̀ ìgbà kan àwò kan. Pásítọ̀ yẹn sọ ti tara ẹ̀ ni. Ayé ló sọ ọ̀rọ̀ rẹ̀ ò lè níláárí. Wòlíì ló sọ páyé rẹ̀ ò lè nítumọ̀ mọ́. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Àṣírí gbogbo yín ti tú. Àṣírí irọ́ gbogbo yín ó ti tú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwùjalẹ̀ yìí, ipò Àwùjalẹ̀ yìí lágbára Ọlọ́run, Alhaji Wàsíù Àyìndé, Olúayé Fújì, K1 The Ultimate, àwọn ló máa bọ́ sórí àpèrè yẹn. Máa sọ fún yín, mẹ́tàlá yín, 1 million yín tó stop K1 The Ultimate. 1 million yín tí tó stop K1 The Ultimate. Wàláì tàláì súnmọ́ bí láì lẹ́zí ìlàrúwà. Ọlọ́run nìkan ló tó bẹ́ẹ̀. Lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni tó lè dá Wàsíù Àyìndé dúró láti má jẹ Àwùjalẹ̀. Ṣé wáìnì ni? Ìtàn wèrè wo lẹ wá ń pa? Ìtàn orí ibú wo lẹ wá ń pa? Ṣé ojú yín di? Ṣé ẹ fọ́jú? Nígbà tí bàbá wa Àwùjalẹ̀ tànà tí wọ́n wájà kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ wọn. Ìgbà tí wọ́n ń fi Alhaji Wàsíù Àyìndé jẹ́ olórí ọmọ ọba fún gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ṣẹ́yìn ò mọ̀ wípé automatically bàbá yẹn ń fi ọ̀nà ran Alhaji Wàsíù Àyìndé pé bọ́ ṣe ń ṣeré o, bọ́ ṣe ń tọ́re o. Nítorí kíni? Nítorí pé bàbá mọ̀ wípé táwọn bá ti papòdà, táwọn bá ti wàjà, Alhaji Wàsíù Àyìndé, Olúayé Fújì, akọrin ọba, ó ti ń kọrin ọba tipẹ́, ó ti ń kọrin fọ́ba tipẹ́.
dandan náà ni wípé kí ni kó ṣe kábíyèsí fún bàbá wa Alhaji Wasiu Ayinde Marshal. Ẹ gbàgbé pé bàbá ń kọ fújì, ìjọ tí wọ́n bá ti jáwé oyè lé bàbá lórí pé bàbá di Àwùjalẹ̀, ṣé ń wáìnì ni? Kí ni bàbá tún fẹ́ fi fújì ṣe? Bàbá yọ̀ǹda fújì fún yín, bàbá máa yọ̀ǹda ipò olórí ọmọọba yẹn, bàbá máa yọ̀ǹda ẹ̀ fún yín, á yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín. Ẹni wọn lè fi èèyàn ṣe lèmọ́mù kó tún máa wá du ipò sẹ́ríkì, àbí? Fine, accepted. Ẹni tí wọ́n fi ṣe sẹ́ríkì tásìkò àti jẹ ìmáàmù bá tó bá rí i pé ìmáàmù yẹn tọ́ sóhun, dandan ni fún un láti gbé ipò sẹ́ríkì yẹn sílẹ̀ kó du ipò ìmáàmù. Bẹ́ẹ̀ ni ipò Àwùjalẹ̀ yìí kò sí nǹkan tó léwu kẹsọ. Olú ayé fújì lónìí. Ẹ tẹ̀síwájú. Kẹmú dání, ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú ibẹ̀. Tí ẹ rí tẹ́lòmíì bá ń sọ̀rọ̀ kò ní kọ́kọ́ ṣe findings, kò ní ṣe research. Ẹyẹ èèyàn mi, ẹjọ́ nínú ìdílé mẹ́rin tó ń jẹ oyè nínú ìdílé tí ó ń jẹ oyè Àwùjalẹ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú, ẹ gbọ́, ṣé kò sí ìdílé bàbá wa Wàsíù Àyìndé? Ṣé kò sí ìdílé wọn ń bẹ̀? Fìdí pọ́tẹ̀, ok, ẹ fẹ́ ó tiẹ̀ ti yé mi, ẹ̀ ń ganu sí nǹkan tí ó kàn yín ni. Nǹkan tí ó kàn yín òun lẹ̀ ń ganu sí. Ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀, mẹ́tàlá yín, 1 million yín kò lè stop Wàsíù Àyìndé láti má di Àwùjalẹ̀ lẹ́yìn Ọlọ́run. Torí pé kí ni, abẹ́ Ọlọ́run ni gbogbo wa wà. King Wàsíù Àyìndé Marshal, àwọn náà dẹ̀ mọ̀ wípé kádàrá lọ́wọ́ àkànkádìrì. Dandan ni wípé kéèyàn gbìyànjú. Ọlọ́run ni ọba tó ń fi àṣẹ sí ìdí rèé tí èmi Báyọ̀ Black tí mo fi ń bẹ Ọlọ́run ní wákàtí àwọ̀ yìí wípé Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó ń bọ̀ lọ́nà yìí ní agbára Ọlọ́run, Alhaji Wasiu Ayinde Marshal òun ni wọ́n máa gbé fún. So kẹ́ ẹ lọ stop nonsense. Ẹ tẹ̀síwájú. Ní inú ibẹ̀, àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọkú mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín. Ìtàn lásán ní gbogbo yẹn. Àbíkẹ́ lọ mú èèyàn 6. Ẹ jọ ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ lẹ́nu yìí, lẹ́mìí wà láìtàláì súnmọ́ bí láìlẹ́sí ìlàrúwà. Lẹ́mìí ẹ̀yin máa lọ sponsor blogger láti wá defend ọmọ oyè ti yín. Ṣé ń gbọ́? Látàrí propaganda irọ́ tẹ fẹ́ máa pa kiri. Kí ni ìtàn àwọn ń kú tẹ̀yìn, àwọn ń kú yín? Kí ni assurance wípé òótọ́ ni àwọn ń kú yín sọ fún yín pé kì í ṣe irọ́ ni wọ́n pa fún yín? Lórí fallacy, lórí irọ́ táwọn ń kú yín pa fún yín, ẹ lọ ìlú Péjú Èkìtì, ìlú kíníkò, ibo lèèyàn ò lè gbé. Mo lè jọmọ Abẹ́òkúta kí n máa gbé lọ́ṣun. Tó bá tó àsìkò láti jẹ oyè ilé bàbá mi lábẹ́òkúta, dandan ni fún mi láti fi Ọ̀ṣun yẹn sílẹ̀ kí n padà sàbẹ́òkúta kí n lọ jẹ oyè tí mo fẹ́ jẹ. Anywhere lèèyàn lè gbé ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìdílé tó ní kálukú ti jáde. Tó bá tó àkókò tá fẹ́ jẹ oyè ìdílé, dandan ni wípé kẹ́yìn kan kẹ́ wá ganu sí ẹ̀yin tó yè yín ò tọ́ sí. Ẹ̀yin tẹ́ máa pa ìtànkìtàn. Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ ti lọ́mọ oyè? Kí ló dé tí ẹ lè dárúkọ ọmọ oyè ti yín pé lágbájá báyìí òun lọ́mọ oyè yìí o, káwá gbé ẹni yẹn sẹ́gbẹ̀ẹ́ Wàsíù Àyìndé wípé òkè kí ni legacy tí Wàsíù Àyìndé lè? Gbogbo wa la mọ̀ legacy Wàsíù Àyìndé pé olórin ni. Wàsíù Àyìndé is a businessman. Yes,
olórí ìjọ tún ni Wàsíù Àyìndé. Wàsíù Àyìndé kọ́ mọ́ṣáláṣí, ó kọ́ ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Wàsíù Àyìndé ò fi tàwọn oníṣẹ̀ṣe, kò fi àwọn oníṣẹ̀ṣe náà ṣeré. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé ẹni tó bá máa jẹ ọba ìlú kò gbọ́dọ̀ ṣe kí ni, kò gbọ́dọ̀ máa gbè lẹ́yìn ẹ̀sìn kan fún ẹ̀sìn kan. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa balance. Gbogbo kinní yìí ló dẹ́ pè sára Wàsíù Àyìndé. Ẹ lọ mú ọmọ oyè tí yín wá kẹ́ ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹ yé máa pa ìtàn kìtàn. Ẹ yé máa pa ìtàn kìtàn. Ipò ọba ni Wàsíù Àyìndé fẹ́ jẹ, kò ń ṣòṣèlú. Olóṣèlú ló máa ń ṣe báyìí. Ẹ yé ṣe bí olóṣèlú mọ́. Ẹ má sọ ipò Àwùjalẹ̀ di ipò òṣèlú. Alhaji Wàsíù Àyìndé ti kéde èròǹgbà wọn láti jẹ ọba Àwùjalẹ̀. Àwọn tó bá fẹ́ figagbága pẹ̀lú wọn, ẹni kó jáde wá ká wá gbé wọn yẹ̀wò síra wọn. Ká wá ṣe kí ni? Ká wá compare and contrast. Yes, ẹ kò lè lọ dúró, ẹ kò lè lọ jókòó sí ìlú òyìnbó kẹ́ lọ takú sí ìlú òyìnbó, kẹ́ lọ takú sí abroad, kẹ́ wá máa pa ìtàn ilẹ̀ Nàìjíríà fún wa. Ṣó possible ṣá? Ẹ mọ̀ gbà tẹ́ ti kúrò ní Nàìjíríà ni? Ṣé ẹ ò mọ̀ gbà tẹ́ ti fi Nàìjíríà sílẹ̀? Gbogbo nǹkan ṣẹ́rẹ́ tẹ̀wọ̀n in diaspora fake ilẹ̀ máa ń rí. I will tell you the reality. Tí sin bá ṣẹlẹ̀, rumor ló máa ń ta dọ́dọ̀ ti yín. The genuine news, àwa tá a ní lọ́wọ́ lélẹ̀. Àwa tá a ṣe kí ni? Àwa tá a ní lọ́wọ́ lélẹ̀. Tó o bá mọ̀ wípé o fẹ́ pa ìtàn ilẹ̀ Yorùbá, o fẹ́ sọ bó ṣe ń lọ fún wa ní ilẹ̀ Yorùbá, fi ìlú òyìnbó tó wà sílẹ̀, wá máa gbé pẹ̀lú wa ní ilẹ̀ Yorùbá. That is when you will be able to talk. Honestly speaking, ìgbà wo la fẹ́ ṣe gbogbo owó eléyìí dà? Ta ni o mọ source of wealth ti Wàsíù Àyìndé? No, let us be sincere. Tó bá ń sọ̀rọ̀ nípa Fuji musician lọ́jọ́ tòní, number 1 ni Wàsíù Àyìndé jẹ́, tí kò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn. Tó bá ń sọ̀rọ̀ nípa religious leader, ẹni tó kọ́ títí ó tún kọ́ ṣọ́ọ̀ṣì, ó kọ́ mọ́ṣáláṣí, kò fi tàwọn oníṣẹ̀ṣe ṣeré. Ta lẹ wá ní, ta ni candidate yín, ta ni ọmọ oyè yín tẹ́ lè fi takù Wàsíù Àyìndé? Mo ń sọ fún yín, lẹ́yìn Ọlọ́run nìkan ló lè stop Wàsíù Àyìndé lórí tán nìyẹn. Ẹ má yẹ ká tanra wa, ẹ tẹ̀síwájú. Tí ó tọmọ yín wá, àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde, àbí nínú Ìjẹ̀bú in general, ẹ má dá wàhálà lẹ̀ o. Ẹ má dá wàhálà lẹ̀, torí gbogbo ibi tó bá wà peaceful, ibẹ̀lẹ̀ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí ọ̀rọ̀ pé kó má dá wàhálà lẹ̀ yẹn. Ẹ̀yin gangan ni kẹ́ ẹ má dá wàhálà lẹ̀. Ṣó ti yé yín ṣá? Ẹ̀yin gangan ni kẹ́ ẹ má dá wàhálà lẹ̀, because gbogbo nǹkan ló ní protocol. Protocol dẹ̀ ni Alhaji Wàsíù Àyìndé follow. Alhaji Wàsíù Àyìndé ní December 3 wọ́n ti kọ lẹ́tà sáwọn tó yẹ kí wọ́n kọ sí. Ìgbà wo ni àwọn afọbajẹ ilẹ̀ Ìjẹ̀bú, ìgbà wo ni wọ́n appoint yín as a spokesman? Ìgbà wo ni wọ́n appoint yín as a spokesman? Ṣẹ́yìn lágbẹnusọ wọn ni? Ẹ̀yin kọ́ lágbẹnusọ wọn náà. Ẹ̀yin kọ́. Tẹ́ ẹ bá fẹ́ promote candidate yín, ẹ promote candidate yín in a rightful way. Tẹ́ ẹ bá wá with condemnation, ẹni ọmọ oyè tó bá rò yìí pé kóhun condemn Alhaji Wàsíù Àyìndé lòun lè fi jẹ lọ, ẹni yẹn tán rẹ o, because in everywhere bàbá yín la jẹ́ o. Tá a bá ń sọ̀rọ̀ nípa mídíà, aṣíwájú ni wá. Tá a bá ń sọ̀rọ̀ nípa fracas, lẹ́mìí wa, ẹ lọ jókòó. Mélòó lára yín? Ṣó lè fìyàn joyè àwòdì kó má lè gbọmọ ẹran jó ni? Àbí nǹkan ń ṣe yín ṣá? Ẹ má ń dàrú àyà àlẹ́ o.
ṣálàjì Wasiu Ayinde fìbọn sínú lẹ́tà tí wọ́n kọ ni ṣé wọ́n fogun sínú lẹ́tà tí wọ́n kọ ni kí wá ní tiyín tẹ wá ń pa ìtànkìtàn ẹ jẹ́ lọ stop ẹ̀ kẹ́ ẹ má rí ìbínú Ọlọ́run ẹ jẹ́ lọ stop ẹ̀ nítorí tó bá tó àkókò fẹ́yìn náà láti kéré iṣẹ́ tẹ́ ẹ ṣe káwọn ẹni ẹlẹ́ni kọ́ máa gbàjẹ́ lẹ́nu tiyín náà. Go and take your time. Bayo Black lórúkọ tèmi mo sọ yìí mo dúró náà tún díjọ́ mi ọjọ́ re a ó máa bọ̀ bẹ́ẹ̀ ní ibẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní dé bá láṣẹ Elédùmarè ó do ní kọ́kìtìbò gbókù bá kú ọmọ kọ́kìtìbò náà ni gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ní tilé toko ẹ̀kú àmójúbà ẹ̀kú àmójúbà ẹ̀kú àmójúbà ẹ jẹ́ ká kún fún àdúrà ẹ jẹ́ ká kún fún àdúrà ẹ jẹ́ ká bẹ lọ́hùn Alhaji Wasiu Ayinde Marshal ẹni tó tọ́ lórí oyè ni o ipò Àwùjalẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbá òkùtù ti Alhaji Wasiu Ayinde Marshal Olúwayé Fújì gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú mo sọ yìí mo dúró ná ire o.